mọ́ bá ọ yọ̀. Ó ti ṣọdún iná. Alákẹ́ mọ́ bá ọ yọ̀. Ó ti ṣọdún iná o. Orí òní jẹ́ ó bá wọn fèyí ṣòpin. Alákẹ́. Orí òní jẹ́ ó bá wọn fèyí ṣòpin o. Alákẹ́ mọ́ bá ọ yọ̀. Ó ti ṣọdún iná. Ìyá Fatia mi Àbíkẹ́. Ó ti ṣọdún iná. Mama Ibrahim mi Àdìsá o. Ó ti ṣọdún iná. Ìgbósùn ní ìṣẹ̀lẹ̀ bàbá rẹ̀. Ó ti ṣọdún iná. Àlàkí Adégbébọ̀dì ẹ̀ sókè. Ó ti ṣọdún iná. Torí 15 like 20 lọ́mọ. Ó ti ṣọdún iná. Ọmọ náà gbẹ́kẹ́ bíbí lábí ṣùgbọ́n kòkòrò bá a ṣe bí òdi ẹ̀yìn wọ́n sọ̀sọ̀. Wàlá ìbìdí àti wọ́n bí mi méjì ẹnu ẹni. Kèé sún mi kéré mi o. Ọ̀gá làwa jẹ́nu aláre o. Bí iṣẹ́ bá ti ṣe ká pé yàrá o. Àjìyá Ìdíá lónìí ní sọjọ́ bí ẹ̀kọ́ nírọ̀jú ẹ̀kún. Ajíbíkí Àlàkẹ́. Aya Chief Alhaji Abdulateef Larry olóyè èdè ní ìṣọ̀dún lọ́wọ́. Ìyá Fatia Ọlámídé Àbíkẹ́. Ìyá Ibrahim Ọmọgbọ́láhàn mi Àdìsá ọmọ Bìrìtìkó. Lónìí ní sọjọ́ bí rẹ̀. Àwọn ẹni bí ẹni. Èèyàn bí èèyàn rẹ̀ ló gbé mi wá bí o. Ájì Afáúsá Uche Àbẹ̀ní. Àti Ájì Látìfá Àyọ̀ní. Wọ́n ní ká máa kó lórí ìrìn àbíamọ àbọ̀ jẹ́ gbòrògbòrò nílùú níjẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. Ó ti wájá nínú ilé bàbá rẹ̀. Ìgbósùn ní sílẹ̀ o. Ọmọ Ìgbósùn máa bọ̀n. Ọmọ abẹ́rìn mú jẹ. Ọmọ ìbàrẹ̀ lọ́nà tọ̀wọ̀n. Ìyẹ̀rú ọlọ́fà mọ́jọ. Ọlálọ́mí. Ọmọ abásùn jókòó. Ọmọ abájú dára gbada. Ètè pápá ẹ̀ tí mo wọlé wọn ọba rẹ̀ lẹ́jọ́ mọ́. Nínú ilé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Abí akẹ́kọ̀ọ́ rí ọ̀pẹ̀sí. Balùwẹ̀ ọ̀pọ̀pọ̀ nílé Ọlálọ́mí. Ìwọ Ọ̀fà, èmi Ọ̀fà, àjọfà nínú àwọn Ọ̀fà. Ọlálọ́mí o. Ọmọ àríjà sọ̀rọ̀. Ìjàkadì kátàkìtì lóró tọ̀fà. Ìjà yìí wọ́n jà lọ́fà nílé Ọlálọ́mí. Ìjà òun ṣojú ebè lọ́fà. Ó ṣojú ìporo nínú oko. Ó ṣojú àgbélẹ̀ yàrá. Ó ṣojú àtìrò olóko dọ́gba. Ìbá ṣojú olóko ìgbàlà wọn lé Ọlálọ́mí. Ẹ̀pín re, ẹ̀láre, ẹ̀bùre. Ìkan tẹ́ẹ̀rí ògbọ́dọ̀ dùkan nílé ọmọ Ọlálọ́mí. Ẹ̀rẹ́ ní láfa kalẹ̀. Gbàrà ní láyé gbìrì kánú oko. Nínú ilé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ẹni bá wá lọ́wọ́ ní jẹ́ ní ànàmọ́. Ajẹ́kọ̀ọ́lúwàrí ọ̀dọ́ fà á ní. Nítorí pé ànàmọ́ ló gbọ́ lọ́fà kalẹ̀ lọ́wọ́ oṣù. Nílé Ìyẹ̀rú ọlọ́fà àmọ́jọ. Ó ti wá sọdún èyí o. Àtọ́jọ péjú ṣe tẹ̀mí lọ́lọ́lọ́wọ́ bá. Ájì Ìdíá ọmọ Aláàjì Chief M.O. Àṣà. Àádọ́ta ọdún nílé ayé kéré mi kò yẹ kó dúpẹ́ lọ́wọ́ lóhùn wọn bá. Ọba mi àláwùrà bí ọba àjòkòdè ké mọ́sálásí. Èyí tó dá ọ sí láti pínlẹ̀ sídọ̀jọ́ tòní o. Ọlálọ́mí o. Ìyẹ̀rú o. Ànàmọ́ ńlá jẹ ẹ̀sùn níyẹ̀rú bàbá délé yín. Ọlálọ́mí o. Ìyẹ̀rú o. Ànàmọ́ ńlá jẹ ẹ̀sùn níyẹ̀rú tàbá délé yín. Ọmọ Ìgbósùn máa bọ̀n. Ọba dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dùmarè ọba lápá kábíkábí àríwá ọba tẹ́rẹ̀rẹ̀ kárí ayé. Àwọn èèyàn rẹ̀ mọ rírì rẹ̀ náà ṣe gbé mi wá bí o. Wọ́n lọ́dún tó ọ̀sẹ̀ lẹ́yìn òní ìjáṣe mọ́ 50 years. Nílé ayé kéré mi kọ́ mọ́ dúpẹ́ lọ́wọ́ ọba. Ajíbíkí Àlàkẹ́ ní sọ̀dún lọ́wọ́. Ájìyá Ìdíá. Ẹ̀rí UK lọ́mọ ti gbé pàwọn wálé òkú òkèrè òkú délé lágbára olówó ọmọ Ìyẹ̀rú ọlọ́fà mọ́jọ. Àgbè mi ṣe tán mọ́ rẹ̀lẹ́ o. Àlùkò mi ṣe tó rẹ̀ kóso. Bàbá kí akéwì lè méjẹ. Òpó múlẹ́rọ nílé àwọn bàbá mi àbífẹ́sùn ni mi ará wa lè lọ́yún. Èmi lọ́mọ kékeré tí fẹnu kọrin fọba tí kò fún jòyè